gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Bàbá mi ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ní báyìí o. Owó yín ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà yìí. Kí lẹ wá nílò láti jẹ́ kẹ́ dá ìbéèrè rẹ wá kẹ́ bá fi èdè bíi kún èdè Yorùbá kẹ́dẹ̀ mú káyín dáadáa. Ó tún bá ọkọ̀ bọ̀gìnì kan dé látọ̀dọ̀ àwọn ilé-iṣẹ́ kan tí wọ́n ń pè ní Remimatics. Wọ́n ní tẹ́ bá jẹ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ máa gbé ọkọ̀ lọ. Ìyẹn dá. Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe. Ọlọ́run á fún yín ṣe. Àmín. Ọlọ́run á bá wa ṣe. Ọlọ́run á gbàdúrà gbogbo wa. Àṣẹ. Ó dáa. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ náà tí wọ́n jẹ́ Tifa Travels and Tours. Nǹkan táwọn ń ṣe ni pé wọ́n báyàn ṣètò àti rìnrìn àjò lọ síbikíbi lágbàáyé. Wọ́n dẹ̀ ń báyàn ra ìwé ìrìnnà náà. Wọ́n wá sọ wípé tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ibikíbi tẹ́ bá fẹ́ fò lọ ní àgbáyé wọ́n máa sanwó ìrìn àjò yín. Ó dáa. Wọ́n á ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta pé ibikíbi tẹ́ bá fẹ́ fò lọ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n á sanwó ìrìn àjò yín. Kò béwu dé. Tẹ́ bá ṣètò ìkẹwàá lẹ́gbẹ̀rún mẹ́wàá tẹ́ ṣì níbèrè ilẹ̀ Ọlọ́run gbọ́ àní kẹ́ máa mú lọ. Nínú nǹkan ní nǹkan. Díẹ̀ náà. Wọ́n kówó fún yí ẹ̀ ń kà lọ́fẹ̀ẹ́. Ó dáa. Kí ló kọ yí? Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Adébáyọ̀. Ọ̀gbẹ́ni Jonathan Ayinde. Tí ọ̀pọ̀ èèyàn sì tún mọ̀ sí Ayinde Ìjálá Jésù. Bẹ́ẹ̀ni. Ayinde Ìjálá Jésù. Bẹ́ẹ̀ni. Ẹ máa ń sùn jálá gan. Bẹ́ẹ̀ni. Ẹ sùn jálá fún wa. Ebi bí mo bá kú sí rárẹ̀ jálá bíi pé mo rárẹ̀ mọ́ bàbá tèmi ni Àyìndé Jálá mo rí bá fẹ́lẹ́dù tó má rè. Káàbọ̀. Ebo ńlá ríru àlà ọba tá a pé ta ni ó jẹ́ ọba tí ń jẹ́ jẹ́wé àtẹ̀gbò lọ ní ọgbàgbà tí ń gba láyé lára ọba tí ń ṣe bẹ́ẹ̀ tí ń gba láyé lẹ́nìkan. Ebo tún lọ gbàgbà tí ń gba láyé lára kábíyèsí ní iṣẹ́ ọba mi òkè tí ń ṣe bẹ́ẹ̀ tí ń gba láyé léèyàn. Òun la fún ní ṣe mọ̀wó tèké léèdùmarè tuntun la fún ní ṣe mọ̀wó tèké lójú òde. Ẹ̀rí iṣẹ́ wa bá ń gbèrin abẹ́ ní gbèrin. Ẹ mọ̀ wípé ìwọ lèmi kí. Ẹni ìwọ lèmi kí kábíyèsí o bàbá lókè. Ìwọ lèmi kí kábíyèsí o bàbá lókè. Ìwọ lèmi kí kábíyèsí o bàbá lókè. Ìwọ lèmi kí. Ọdẹ wálé náà èmi wọn ní sùn tí ó wálé lódùnra rẹ̀ níyan àgbàdo tí ó wálé wọn lódùnra rẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn gan. Ẹ̀rí àti wà nínú ìlú kan ìlú tá a ti móhun wá tá a sì ní móhun lẹ̀ dáfẹ́ mọ́ tètí gbàlà yọ̀rọ̀. Káàbọ̀. Ẹ̀rí ká ṣe rere kí rere lè sùn wá bọ̀ níṣẹ́ torí bàbá mi lóhun bọ́ bí olè lóru ní ọjà rẹ̀. Ó ní kí gbogbo àṣìwàwù láyé wọ́n yíra padà torí dídé Jésù súnmẹ́tílé. Bẹ́ẹ̀ni káàbọ̀. Ọwọ́ àná ṣẹ́wà bá ń gbèrin abẹ́ ní gbèrin. Ẹni onígbàgbọ́ ẹ múra tí yóò onígbàgbọ́ ẹ gbáradì. Onígbàgbọ́ ẹ gbáradì yóò onígbàgbọ́ ẹ gbáradì. Àkókò àyànfẹ́ ti dé tán. Onígbàgbọ́ ẹ gbáradì o. Àkókò àyànfẹ́ ti dé tán. Onígbàgbọ́ ẹ gbáradì o. Àkókò àyànfẹ́ ti dé o. Onígbàgbọ́ ẹ gbáradì. Àkókò àyànfẹ́ ti dé tán. Onígbàgbọ́ ẹ gbáradì o. Ẹ ṣé. Ó yá. Ẹ ṣé. Ṣé kò dùn ni? Kò dùn. Bá ní ò lóhùn oní nǹkan dùn. Láti mo lẹ ti wá. Gbé bẹ̀. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí. Ṣùgbọ́n ìlú Ìbàdàn ni mo fi ìjókòó sí lọ́wọ́ báyìí. Lọ́wọ́ báyìí. Ìbàdàn náà bí yín sí? Rárá o, ìlú Ògbómọ̀ṣọ́ Pọ́nbélé ni wọ́n bí mi sí. Nígbà tọ́jọ́ ń gorí ọjọ́ tọ́dún gorí ọdún ni mo dèrò Ìbàdàn. Lẹ́dẹ̀rọ Ìbàdàn. Ìyẹn ní pé ará Ìbàdàn ní ẹ̀ṣẹ̀ ọmọ Ìbàdàn. Bẹ́ẹ̀ni.
Ìbàdàn lẹ ti wá lè sí Èkó lẹ́nu. bẹ́ẹ̀ni. Ó dáa. Ṣé iṣẹ́ ìjálá ilẹ̀ yàn láàyò gọ́gọ́gọ́gọ́ tẹ̀ ń ṣe? Bó sì lè jẹ́ wípé onírúurú la sọ àyàn tó sì jẹ́ pé nípele náà ni. Ọ̀kan lára iṣẹ́ mi náà ni iṣẹ́ ìjálá sísun. Bó sì lè jẹ́ wípé ìjálá tèmi jẹ́ nípa kékéde ìrere àti fún ìgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá. Bákan náà mo tún jẹ́ ayàwòrán lọ́kùnjọ̀kan àti wípé mo jẹ́ olùkọ́ ní ọ̀kan lára ilé ẹ̀kọ́ oníwèé mẹ́wàá ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé ní ìlú Ìbàdàn. Kí lẹ̀ ń kọ́? Olùkọ́ èdè Yorùbá ni mí. Olùkọ́ èdè Yorùbá ni yín. Kò jẹ́ kẹ́rù bà yín. Olùkọ́ àgbà lẹ́yìn. Ẹni sùúrù. Olùkọ́ lèmi. Ẹni sùúrù. Olùkọ́ èdè Yorùbá ni yín. Ẹ ń sùn jálá. Ẹ wá l'Ógbómọ̀ṣọ́. Ẹ ń gbé n'Íbàdàn. Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Kàfọ́ ẹwọ́ náà lọ́wọ́ bímọ. Ọ̀yin àti ta ló ń fọwọ́? Ẹ̀yin náà sì ni bàbá wa. Èmi ò ń ṣe bàbá yín. Ẹ̀yin làwọn òun wájú. Rárá o, ẹ̀yin. Torí olùkọ́ àgbà lẹ́yìn. Ta ló sọ fún yín pé olùkọ́ àgbà lẹ́yìn? Olùkọ́ àgbà lẹ́yìn. Èbí Tọ́lọ́dọ̀ ọrú yín ni àwa ti ń kọ́. Bàbá mi, wọ́n bí yín ní Ògbómọ̀ṣọ́. Ẹ dàgbà sí Ìbàdàn, ẹ ń gbé n'Íbàdàn. Olùkọ́ èdè Yorùbá ni yín, ẹ ń sùn jálá. Kí ni mo wá fẹ́ béèrè? Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Náà fún ọ ní ìbéèrè àkọ́kọ́ jàre. Ẹ tẹ̀síwájú. Ìbéèrè tí ó wà lọ́wọ́ mi. Ìbéèrè tọ́ ó ní 1184 kí ni? Rárá o, ìtọ́ ní tẹ́ pé o. Ẹ pé. Ìbéèrè tí ó wà lọ́wọ́ mi náà ni 14,100 ó lé lẹ́gbẹ̀rún kan. 14,100 ọgọ́rin ni 80 o. Ọgọ́rin ni ìtẹ́ pé o. 14,100 lélẹ́gbẹ̀rin. 14,100 ó lé lẹ́gbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàrin ìmúǹmúná àti àfòpiná? Ìmúǹmúná ni kòkòrò kékeré tí ó mọ́ tanná pàápàá jùlọ ní alẹ́. Wọ́n wà lára ewé wọn tanná. Níbo ló ti ń tàn? Ní ara. Ìmúǹmúná máa ń tanná lára. Ṣé lára ni àbí nídìí? Nídìí. Ẹ ṣé. Àfòpiná wá ń kọ́? Àfòpiná bíi labalábá ni. Wọ́n fò lọ. Wọ́n ní àfòpiná tó lóun ó pa fìtílà. Ara rẹ̀ ni ó pa. Bẹ́ẹ̀ni. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Yẹ́yẹ́ wo? 1506. Ìbéèrè kẹfà lélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lẹ́lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní agbókótójà? Agbókótọ́jà. 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 Ẹ ràn mí lọ́wọ́, ẹ sún mi síwájú. Ibo ni kí n gbà sún yín? Ẹ ràn mí lọ́wọ́. Ọlọ́run ló lè ràn gbogbo wa lọ́wọ́. Ẹ kún mi lọ́wọ́, ẹ máa ràn àwọn èèyàn lọ́wọ́ lórí ètò. Kì í ṣèyàn lágbókótọ́jà. Ṣèṣe yèrèpè. Kì í sì ṣe yèrèpè. Agbókótọ́yà ló dáa. Agbókótọ́jà. Ẹ sún mi síwájú díẹ̀ sí i olóòtú. Ẹ ràn mí lọ́wọ́ díẹ̀ sí i. Ó dáa. Agbókótọ́jà. Kò yé mi bí mo ti fẹ́ ràn lọ́wọ́. Kì í ṣẹyẹ. Kì í ṣẹyẹ. Èrùn.
Irun. ṣé kìí ṣe irun. Irun báwo? Ó jìnnà sí. Gbogbo tọ́jà ẹ mọ́ tí ìparun lóòtú ẹ sì bá ń fi kán lẹ́nu ẹ̀. Kẹ̀kẹ́ ẹranko ni. Kẹ̀kẹ́ àgbòní tán lórílẹ̀. Ṣé ẹ mọ̀ tẹ́lẹ̀? Bá mi yọ sàyẹn. Ẹni tá à ń bá nájà làwọ̀ ní àsìkò ṣé ẹ gbé wá? Ibi ìbáyìí náà ni gbogbo wa ti pàdé. Ń gbọ́? Ìdá tọ̀. Ó yá. Tọ̀. Ìbéèrè tí ó wà lọ́wọ́ mi rẹ̀. 1450 kí ni? Ìbéèrè ọ̀tàdínníméje ó lé ní irinwó lé lẹ́gbẹ̀rún kan. Oríṣi aṣọ kan ní gbérí ní ilẹ̀ Yorùbá. Àwọn wo ni wọ́n máa ń wọ̀? Àwọn ọlọ́dẹ ni. Àwọn ọdẹ. Ẹ̀yin tẹ́ ń sùn jàlá tẹ́ ń pẹ̀ṣà àwọn ọdẹ ni. Àwọn ọdẹ ni gbérí ọdẹ. Ṣé ẹ lè sọ̀rọ̀ nípa ẹ̀? Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ gbogbo dẹ̀yìn ètò. Olóòtú, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ gbogbo dẹ̀yìn ètò. Ẹ jẹ́ ká mọ bẹ́ẹ̀ tó lọ. Ó tẹ̀síwájú o. Ṣé àwọn kan fẹ́ kọ́gbọ́n lára wa ni? Olùkọ́ àgbà lẹ́yìn. Àwa wá bí láti wá kọ́gbọ́n. Láti wá bù nínú omi ọgbọ́n. A fi olùkọ́ àgbà lẹ̀. Ó yá tẹ̀síwájú. Ìbéèrè tó wà lọ́wọ́ mi rẹ̀. 1450. Ọ̀tàdínnímẹ́wàá lé ní irinwó lé lẹ́gbẹ̀rún kan. Lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní àdó? Àtàkùrọ̀ wà ní àdó kò lè mọ́ mẹ́wọ́ bẹ̀. Àtàkùrọ̀ wọnú àdó kò lè mọ́ ọmọ rẹ̀ wọ́. Ó yá. Àdó ìṣó igi kan ni. Ó mọ rí kékeré báyìí ló mọ rí. Ìdí rẹ̀ máa ń rí rubutu. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn bàbá wa sì mọ̀ pé wọ́n fi ṣe láyé àtijọ́. Nígbà míì wọ́n máa ń rọ oríṣiríṣi bí irú àwọn sísì nísìn. Ẹbu inú àdó ó sì máa nílé gan. Àwọn tìró ayé ẹbu gbogbo ẹ̀ ní sísì máa ní. Ẹ ṣeun. Àdó ẹ̀jẹ̀ bá parí lórí àdó. Ìbéèrè tó wà lọ́wọ́ mi rèé. 1420 kí nìyẹn? Níta bá ti pè náà ni. 29. Okòólémẹ́sàn-án lé ní irinwó lé lẹ́gbẹ̀rún kan. Bẹ́ẹ̀ni. Kí ni ìyàtọ̀ láàrin eré àti sìgìdì? Eré àti sìgìdì. Eré àti sìgìdì. Ohun tá a pè ní eré mímọ̀ náà la mọ̀. Oríṣiríṣi ọ̀nà la lè gbà nípa ti eré. Nígbà pẹ̀lú tó wà nípa ti eré. Igi ni wọ́n fi máa ń gbẹ́ eré. Igi la fi máa ń gbẹ́ eré. Àwọn oníṣẹ́ gbẹ́nàgbẹ́lódé máa ń lò. Wọ́n fi ń pè wọ́n ní agbẹ́gilére. Ṣùgbọ́n sìgìdì àmọ́ mọ̀ sìgìdì. Amọ̀ la fi ń mọ̀ sìgìdì. Igi la fi ń gbére. Amọ̀ la fi ń mọ̀ sìgìdì. Bẹ́ẹ̀ni. Wọ́n ní sìgìdì tó fẹ́ ṣeré ẹ̀tẹ́ ó ní kó gbóhùn lọ sí odò lọ́wọ́ ẹ̀. Ìbéèrè tó wà lọ́wọ́ mi rèé. 1400 and kí ni 22. Tẹ́ bá ti pè. Nǹkan tẹ́ bá ti pè é sà. Èmi ní sà. Mi ì sọ tó jọ mọ́ bẹ́ẹ̀ mo ní gbogbo tẹ́ bá ti pè. Ẹ má wọnú mi lóòtú. Ẹ má kó sí mi lọ́kàn. Pẹ̀lẹ́ Saidi. Pẹ̀lẹ́ Saidi. Ọ̀dọ̀ wọ̀nyí. Ìbéèrè tó wà lọ́wọ́ mi rèé. 1422. Okòóléméjì lé ní irinwó lé lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè kí ni ọ̀rọ̀ Yorùbá fún ohun tẹ́ ẹ kọ́ yìí? Bladder. Ẹ̀yin lẹ kọ́ bẹ́ẹ̀. Tọ́. Ẹ̀sùn mi ẹ ràn mí lọ́wọ́ lórí ẹ̀. Àyìn ṣé wọ́n rán ẹ mọ̀ pé Gẹ̀ẹ́sì lẹ fi kọ́. Ẹ mọ̀ ọ̀rọ̀ tó ń jẹ́ bladder.
Gẹ̀ẹ́sì lẹ fi ṣé kọ́. kí n ṣàlàyé ẹ̀ fún yín. Ẹ ṣàlàyé sómi sí ọjọ́ kẹrin. Téèyàn bá ìtọ̀ ibi tí ìtọ̀ kan máa dúró sí tó máa fi kún tí ó máa fi máa gbọ̀n yín láti tọ̀ ibẹ̀ ni ìtọ̀ kan máa Lórúkọ máa wà. ṣé ẹ mọ̀ pé ìtọ̀ kò ní ṣàdédé Bẹ́ẹ̀ ni kò ní ṣàdédé. máa gbọ̀n yín díẹ̀díẹ̀ ni àwọn nǹkan tẹ́ máa tọ̀ jáde la máa rejọ sínú bládà tí ó bá ti kún ìgbà tó bá kún yẹn ló máa tì yín pé ó yá lọ tọ̀. Lọ dà mí nù. lọ dà mí nù ẹ wá lọ tọ̀ kí wá ni. Ṣé a lè pè ní àpò ìgbómi? Ǹjẹ́ a lè pè ní àpò ìgbómi ṣé ẹ wá máa mú mi yẹn ni. àpò ìgbàtọ̀. àpò ìtọ̀. Ẹ ṣeun. ẹ bá ń pàtẹ́wọ́ fún olùkọ́ nílò. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni kẹ́ wọ́n ṣe. Olódùmarè sì ní padà lẹ́yìn yẹn. Àṣẹ. Ṣé ilé ẹ̀kọ́ aládàáni ilẹ̀ tí ń Rárá, ilé ẹ̀kọ́ tìjọba ni. Tìjọba ni. Ìyẹn ni pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń sanwó oṣù fún yín. Bẹ́ẹ̀ni. Olówó ni yín o. Èló wá ní olùkọ́ ń gbà títún fi tọ́ kawó. Tá a fi kọ́ ṣẹ̀rí nísìn. Èèyàn mi èló là ń gbà èló là ń pa. Ẹ̀dẹ̀ wọn kí wọ́n sọ pé ọ̀run lèrè olùkọ́ wà. Kọ́ ló tètè máa fún wa látàyé báyìí. Kọ́ tètè máa fún wa o, ẹ máa tètè máa fún wa látàyé o. Àwa tá a jẹ́ olùkọ́, àgàgà olùkọ́ èdè Yorùbá, wọ́n máa fọwọ́. Àgàgà olùkọ́ àgbà báyìí. Nǹkan tí mò ń sọ ni pé àgàgà àwa tá a jẹ́ olùkọ́ báyìí, wọ́n máa fọwọ́ rọ́ wa sẹ́yìn wípé àṣebó olùkọ́ ẹ tún kọ́ Yorùbá tó bá jẹ́ ìmọ̀ ìṣirò àbí gbogbo ẹ̀ nísìn wọ́n máa ṣe kí ní ṣùgbọ́n àwa tá a jẹ́ Yorùbá wọ́n máa ẹ jọ̀ọ́ ẹ máa gbé wa ní ẹ sọ fáwọn èèyàn pé ẹ sọ fún ìjọba pé àwọn olùkọ́ èdè Yorùbá náà láìsí wa. Àwọn olùkọ́ èdè Yorùbá ẹ̀yin ìjọba ẹ ràn wá lọ́wọ́ o ẹ tó bá wa gbọ́nwọ́ ṣàwò wá sí dáadáa kí iṣẹ́ ilé wa lè máa tẹ̀síwájú nítorí pé iṣẹ́ takuntakun là ń ṣe. Gbogbo àwọn tí wọ́n ṣe iṣẹ́ ìṣègùn àti onírúurú iṣẹ́ tí à ń wò pé bóyá wọ́n gbajúmọ̀ àwa náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ kún wa lọ́wọ́. Kì í ṣe pé àwa náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ àwa náà ń ṣe ni a sọ pé à ń ṣe ju oníkálukú lọ oníkálukú ló ní ibi tí wọ́n dá a sí àwa náà á dá a sí pé ká tan ìmọ̀ èdè àṣà àti ìṣe Yorùbá kì í ṣe pé a dáa ju ẹnìkan lọ ṣùgbọ́n ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa ẹ ṣe wá dáadáa. Ẹ ṣe wá dáadáa o ẹ̀bẹ̀ lábẹ́ yín o. Ìbéèrè tí wọ́n 1469. ẹ̀sán lé lọ́tà. Kí ni 69? Ọ̀tàlélẹ́sàn. Ọ̀kàndínláàdọ́rin. Lóde. Ọ̀kàndínláàdọ́rin ẹ ṣeun lé ní irinwó lé lẹ́gbẹ̀rún kan. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún àwọ̀ yìí? Pink. Ìṣèdú. Ṣé kìí ṣe ìṣèdú? Pọ́pù nìyẹn. Kì í sì ṣe àrán. Ṣé velvet kan nìyẹn? Ẹ ràn mí lọ́wọ́ lóòótọ́. Ọdẹ ẹ fún mi ní ìdáhùn mẹ́ta kí n mọ ẹyọ kan bẹ̀. Ẹ ràn mí lọ́wọ́. Olùkọ́ ni yín. Ẹ ràn mí lọ́wọ́ lóòtù. Olùkọ́ ni yín. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o ẹ̀bẹ̀ mo bẹ̀ o ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ̀bẹ̀ mo bẹ̀ o ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ̀bẹ̀ mo bẹ̀ o ẹ̀bẹ̀ mo bẹ̀. Ẹ ràn mí lọ́wọ́ ni. Ẹ ràn mí lọ́wọ́ ni. Ẹ fún mi ní ìdáhùn mẹ́ta kí n mú kan bẹ̀. Ẹ fún mi. Kò sí mo ṣe fẹ́ fún yín ní ìdá torí olùkọ́ ni yín. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ó dàbí pé ẹni sùúrù o kó má di pé kinní o bíi pé ẹ sọ èsèdú mo ní pọ́pù nìyẹn ẹ sọ àrán mo ní velvet nìyẹn àwọn
àwọ̀ tí mo lè fún yín pé kẹ́ mú kan nínú ẹ̀ òun lẹ ti ṣàlàyé yẹn ṣé tí màá sọ pé pupa dúdú funfun àbí kí ni kò yẹ kò sí kẹ́ máa. ẹ fún mi olófòfó ẹ ṣe sùúrù ẹ fún mi ní ìdá mẹ́ta kí n mú kan. rárá àwọ̀ ní àwọ̀ a ní funfun a ní dúdú a ní pupa a ní àwọ̀ ọsàn a ní òféèfé ṣé nínú àwọ̀ yẹn tí bá sọ pink fún yín nínú ẹ̀ ṣé ẹ nígbà tó bá ṣe pé ẹ mọ èsè ìdúnísìn tó jẹ́ purple àbí àrán tó jẹ́ velvet a lè máa gbé àwọ̀ míì ebi olùkọ́jọ làwa méjèèjì. ebi àwọ̀ pọ̀ kìí ṣàwọ̀ márùn tẹ́ ti dárúkọ náà làwọ̀ ta ní àwọ̀ pọ̀. ó dárúkọ ẹ máa dárúkọ wọn lọ tẹ́ bá débẹ̀ máa lóhùn ni. àwọ̀ ẹ̀lú ẹ̀pọ̀n rúṣú. ní sùúrù rárá. kì í ṣẹ̀pọ̀n rúṣú. gbà mí yọ. olóòtú ẹ ràn mí lọ́wọ́ ẹ mú jẹun olófòfó pàkínní rẹ. àwọ̀ gbúre. kò sí bí mo ṣe fẹ́ fún yín ní bí mo fún yín ní méjì ẹ máa gbà àbí kì í ṣe pé àti gbà ló di ṣòro ṣùgbọ́n kó má di pé mo kàn buin odidi olùkọ́ Yorùbá kí n kàn buin bẹ́ẹ̀. 1471. ọ̀kànléláàádọ́rin lé nírinwó lé lẹ́gbẹ̀rún kan. Pa òwe Yorùbá méje tó ní oko nínú. oko. méje pọ̀. yóò dá ìfi ṣe márùn-ún. ṣe ráyé nísìnyí o ṣe ráyé nísìnyí o ẹ tí pa kankan lẹ ti ń dúnàdúrà àti yọ kúrò ń bẹ̀ o ṣe ráyé o ṣe ráyé o. ẹ fún mi lẹ́yìn kan. olóòtú àgbàtàn láàgbọ̀lẹ̀ ẹ ràn mí lọ́wọ́. ẹ parí òwe yẹn ẹ parí àgbàtàn láàgbọ̀lẹ̀. ẹ ràn mí lọ́wọ́ olóòtú. ẹ parí ẹ̀yin ẹ parí òwe tẹ pa yẹn. ẹ ràn mí lọ́wọ́ olóòtú. ó dà ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra ẹ̀ ewu ni ìkíní. à ń pọ̀nù kódà káwa tó sọ pọ́nù ẹ̀nu. kí ni wí. à ń pọ̀nù ẹnu dà ká tó sọ pọ́nù oko. kí ni wí. Oko kì í láyé lu. oko ti jẹ́ ti bàbá tọmọ. oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. kó má làálàá oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má wà làálàá alẹ́ yẹ ìlú àbí àwí. ó di méjì. ilé làbọ̀ sinmi oko. ilé làbọ̀ sinmi oko ó di mẹ́ta ẹ fẹ́ yọkọ sí máa fi yòókù lẹ̀. boko bá dùn ro ni. alágbẹ̀dẹ ọba rọkọta. alágbẹ̀dẹ ò ní rọkọta. ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. ìbéèrè tó wà lọ́wọ́ mi rẹ̀. 1480. ọ̀rìnlénírínwó lélẹ́gbẹ̀rún kan. sọ ọ̀rọ̀ Yorùbá márùn-ún tí àmì ohùn orí rẹ̀ jẹ́.
Mi rere. Mi rere. Ẹ fún mi lẹ́yọ̀ kan nù ẹ̀rọ mi lọ́wọ́. Téèyàn bá ń jalè wọ́n máa ń pè ní tó máa ń jalè gan wọ́n máa ń pè ní kinní kan. Gbéwiri. Gbéwiri mi rere. Bẹ́ẹ̀ni, gbéwiri. Gbéwiri. Lóyà. Kìí ṣe Sagati. Mi rere. Ó ní àwo. Tanganran. Mi rere tanganran. Tanganran. Tanganran mi rere. Tanganran. Ẹ fẹ́ yọkan sí máa fi lẹ̀. Tanganran. Ah! Kájọ jẹ. Ẹ̀yin mélòó? Tẹ́ bá sọ kájọ jẹ tó ẹ̀ tó sọ kájọ mu. Kájọ wí. Báramu. Mi rere báramu 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 mi rere. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ìbéèrè tó gbẹ̀yìn. Ìbéèrè tó gbẹ̀yìn. 1427. Parí òwe Yorùbá yìí. Láìsọ iye òǹkà. Okòóléméje lé nírinwó lé lẹ́gbẹ̀rún kan. Parí òwe Yorùbá yìí. Ìgbà wo ni Mákò ò ní kú? Ìgbà wo ni Mákò? Tẹ́ bá ní ijọ́ òní Mákò ò ní kú náà. Ìgbà wo ni Mákò ò ní kú? Kò sẹ́ni oko bàbá rẹ̀ ní dìgbòrò. Ìgbà wo ni Mákò ò ní kú? Kò sígbà tó kó bàbá ẹni ní dìgbòrò. Kí ni ìbẹ̀rẹ̀ òwe yẹn náà? Kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí ó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò. Ìgbà wo ni Mákò ò ní kú? Ijọ́ òní Mákò ò ní kú àbí ìgbà wo ni Mákò ò ní kú? Ìgbà wo ni Mákò ò ní kú? Mákù pé ó dàbí pé ẹni tó sọ pé ẹni tó ní kú lápò ó kú, aníkúlápó kú. Ìgbà wo ni Mákò ẹ ràn mí lọ́wọ́ lóòótọ́? Àrárá òwe. Ìgbà wo ni Mákò ò ní kú? Ìgbà wo ni Mákò ò ní kú? Ìgbà wo là ní parẹ́? Mákò ní parí. Ẹ ràn mí lọ́wọ́ lóòótọ́. Ìgbà wo ni Mákò ò ní kú? Mákò ò máa wo. Ìgbà wo ni Mákò ò ní kú? Mákò ò máa wo. Mákò ò máa wo. Ó ń pológun. Mákò ò máa wo. Ó ń pológun lékè. Ìgbà wo ni Mákò ẹ mọ̀ tí ì pariwo Ìgbà wo ni Mákò ò ní kú? Mákò ò máa wo, ó ń bú ọ̀pá. Ó ń bú ọ̀pá. Mákò ò mọ̀wẹ̀, ó ń kó sódò àbí ó ń bọ́ sódò. Ìjọ́ ìgbà wo ni ò wá ní kú? Oyè yìí, ìgbà wo ni Mákò ò ní kú? Mákò ò máa wo, ó ń bú ọ̀pá. Mákò ò mọ̀wẹ̀, ó ń bọ́ sódò. Ó dàbí òwe yìí tó sọ pé abímọ kò gbọ́n, a ní kó má ṣe àkú, kí ní ń pamọ́ bí àìgbọ́n, àgọ́ ni. Ẹ ṣé gan ni, ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn, ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn, ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún, ṣùgbọ́n ẹ sọ èdè Gẹ̀ẹ́sì àbí èdè míì ìṣúlẹ̀ ètò. Ẹgbẹ̀rún lọ́nà igba fún yín. Eléyìí náà fún yín. Ẹgbẹ̀rún lọ́nà igba. Ẹ lè gba léwò, ẹ lè gba mo ní léwò, ẹ lọ léwòsàn, ilé ìtura pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà igba. Tẹ́ bá ilé ìtura tẹ́ máa lọ
lálẹ́ ìgàn àwọn gọbọi ni àbí tẹ́lẹ̀ mo rò pé 1,100 ni owó tẹ́ fẹ́ mú lọ mo fẹ́ ní a máa fi yín sí ilé ìtura títí dọ̀là tẹ́lẹ̀ kẹ́ ìbá lè má rin òru kẹ́ lè padà sí Ìbàdàn ṣùgbọ́n 1,200 owó kì síbẹ̀ ẹ sì lè sanwó ilé ìtura. ẹ̀yin náà kò ló pọ̀ ní wa. ojúlórójú ṣàánú èmi tí mo máa pọ̀ 1,200 yìí ẹ ṣáà mọ̀ pé olùkọ́ ni wá. olùkọ́ àgbà lẹ́yìn. ní kí wọ́n á sá lọ. ó yá a máa fi yín sílé ìtura lóhùn. ẹ ṣé gan ni o ẹ ṣé inú mi dùn pé ẹ wá ó ní ìbéèrè kan tá ẹ bá fi sí ìbéèrè wọn tá a bá fi sọ̀rọ̀ gan ó dùn mí torí mo ń fẹ́ irú yín lórí ètò yìí gan tí ẹ jẹ́ olùkọ́ èdè Yorùbá tí ẹ gbọ́ Yorùbá dáadáa ká lè sọ̀rọ̀ kí Yorùbá lè já gere lẹ́nu yín kẹ́ má bẹ̀rù pé bóyá mo fẹ́ sọ Gẹ̀ẹ́sì àbí mi ò fẹ́ sọ Gẹ̀ẹ́sì ká lè jọ kọ́gbọ́n kí gbogbo wa lè jọ kọ́gbọ́n papọ̀ náà ṣùgbọ́n mo lérò pé a máa rí irú yín tó máa wá sí orí ètò tí a máa jọ ṣe. ẹ ṣé gan ni o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénu ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tòní o a tún fún wa lórí ọ̀fẹ́ láti ṣe tẹ̀mí o tẹ bá fẹ́ gbọ́ wa bẹ́ fẹ́ kópa lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́rọ̀ kẹrẹ̀ tẹ fi wò wá ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi èjì ọba ní mi ò mọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà rìn arégbèjì sọ̀dọ̀ fi roko arégbèjì ọ̀run ọ̀dọ̀ fi bọ́ àlédè jí ọba kó ló dìgbà mí ire o pùm. ìtìjú ọ̀lẹ́wulẹ̀ fún gàdá ṣẹ́rù bá mi èdè ní máa sọ ọ̀rọ̀. mo kàwé yanrantí mo gboyè gíga fásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní fanakula ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé gàṣà. má sọ Ìgbò má ṣe sọ Ìgbò ká lè jọ mọ́.